على كل مسلم إجابته فرد إجابته فرد bàbá wa Sanusi ayé ọba tó da jù báyìí lọ. faridun ala kulli muslimin. àbáwá Al-Madini mo wà lọ́dọ̀ Maulana Shewul Halqa níbi Maulidi wọn. ijabatu faridun. mo wá wọlé wíwọlé tí mo wọlé mi ò mọ̀ pé bàbá mi Sanusi àti Sahibul Bayani ìmọ̀ pé wọ́n bẹ̀ lérí ìdòkó tẹ̀lé fi wọ ọjọ́ àgbo. ijabatuhu faridun ala kulli muslimin. ijabatuhu faridun. bàbá mi aláǹkúwá ẹ dákun mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí dáadáa. ijabatuhu faridun ala kulli muslimin. bàbá Sanusi ijabatuhu faridun. bẹ́ẹ̀ni tí wojú agbo yẹn ọkàn jòkó ti Shewul Halqa ni. ijabatuhu faridun. bàbá mi Sanusi bàbá wa mufassiru àgbà Ìlọrin ní àyè. ijabatuhu faridun ala kulli muslimin. wọ́n wá sọ fún Sahibul Bayani pé jáde ìdíjà lọ́jọ́ tẹ̀. ijabatuhu faridun. ẹ dákun ta lè mi. èmi ò sì mọ̀ pé wọ́n bẹ lórí ìjòkó tẹ́lẹ̀. ijabatuhu. wọ́n wá dìde wọ́n wá kí mi ọmọ wọn lérí ìjòkó. wọ́n ní kíkí tá a wá kí o. kó má dàrú lọ́kàn àwọn èèyàn nígbà tó wọlé mo fojú pa àwọn ará ẹni. káwá tó yàwó èèyàn wípé oore rẹ oore tiwa ni. faridun ala kulli muslimin. ìtọ́lọ́run ṣe fún ọ àwa náà ló ṣe fún àbí tá bàbàrà rẹ kí nǹkan kan má ṣe é. ijabatuhu faridun ala kulli muslimin. níbi táàfà mi ti ń rò kan ó fẹ́ tán fọ́ta wa. ijabatuhu faridun. sábà láti ra wa báyìí ní àgbọ̀nà. ijabatuhu faridun. bàbá wa Sanusi wọ́n wá dìde pẹ̀lú gbogbo bọ́lọ̀ ti ṣe wọ́n. ijabatuhu faridun. òun náà ní tó dáa ní fi ń jáde lára bàbá mi Sanusi. bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ bàbá wa Sanusi ìmọ̀ tó ń yanjú níbẹ̀ lára wọn. faridun ala kulli muslimin. bọ́lọ̀ ti ṣe fún yín lónìí ọba tó fi yín tẹ́ wa ọlọ́run kó dàpọ̀ abẹ́ pẹ̀lú ògo rẹ̀ àtàgbára rẹ̀ gbogbo tí ń jẹ́ra kó jìjì ọlọ́run má tún fi má gbà má bẹ̀rù lọ́wọ́ wa báyìí. ijabatuhu faridun ala kulli muslimin. ìdákùnrin bá ń ṣe Allahu Akbar. Allahu akbar. wọn náà gbogbo oríbo lẹ́rẹ̀ẹ́rẹ́ ayé tí wọ́n ti ṣe tábàrà ní Jímọ̀ lónìí bàbá wa Sanusi wà ní wáyé. Àmín ya Allah. ẹ bá ń ṣe àmì fún wọn dáadáa. Àmín ya Allah. gbogbo yòókù ń bọ̀ wá ó di ọdún 17 àwọn àdá àgbẹ̀tàn yẹn. Àmín ya Allah. àdàdo tó yẹn. Àmín ya Allah. wọ́n ní bẹ́ẹ̀ yóò bá kábùkù rí kò ní mọ ìyàpọ́nlé ẹni ebi ti pa ní mọ yìí. ìdá yìí ṣe fún wa yìí lọ́jọ́ àmọ́ àwọn tí ń bà wá nípa. Allahu akbar. gbogbo àfa àbí gbogbo aṣáájú tí ọba fẹ́ rí ìmí ọmọ lẹ́yìn rẹ̀ tọ́lọ́hún ṣàánú ọlọ́run ò sì ní ṣe àlùbáríkà rẹ̀ kan fún òun látara wọn. Salamu minar rahmani. báyìí rẹ̀ padà tẹ́lẹ̀ kọ́ ya lọ kí n yà níyà rẹ̀. Nahwa janabi. 2021 la wà yìí wọ́n tún fẹ́ rí ikú bẹ̀rẹ̀ 2021. Fa inna salami. ìjàpá nínú wọn ọ̀dà wọ́n ní bẹ́ẹ̀ yàrá ti lẹ́yìn rẹ̀ jákujàku yìí náà yóò máa fẹ́ nù rẹ̀ ọ̀dà. La yaliku bi
سلامي لا يليق بباب ẹ bá yòówó ṣe olóhùn dáadáa. صلى الله عليه وسلم. Kò sí wàásì kan tẹ́mi fẹ́ ṣe níwájú ẹ̀yin bàbá mi. سلام من الرحمن. Bàbá wa Sànúṣéhù náà ni wọ́n padà dá gbogbo ẹ̀ ló. سلام من الرحمن. Àṣé mo bá bàbá mi máa dìbò, mo bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. لك الأمر يا ذا الجود والفضل والعلا. Ọpẹ́ lèmi ó bá bàbá wa máa dìbò, ọpẹ́ ní bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. تباركت تعطي من تشاء وتمنع. ليس كل فاه مضحك مؤشرا. عملت إلهي Kì í ṣe gbogbo ẹnu ẹni tí yín bẹ̀ lẹ́nu rẹ̀ lẹ́yìn ẹnu rẹ̀ máa fi funfun. عملت إلهي Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ rí bí bàbá wa máa dìbò ti rí náà lórí bẹ́ẹ̀. إذ أبانا مرادنا Ẹ̀dàpọ̀ ẹ̀ máa yòówó ń ṣe Ọlọ́run. لما شاء يعطي أو لما شاء يحرم. Mo fi bàbá wa máa dìbò, mo fi kí gbogbo àwọn abàǹkọ́lá àwọn tí wọ́n ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn. عملت إلهي إذا كان مرادنا Ọpẹ́ lèmi ó bá máa dìbò dúró dọ̀ọ́lọ́. لما شاء يعطي. Ó tún wá jẹ́ òní tá a kọ́kọ́ mú tá a bẹ̀rẹ̀ ọdún on the 1st January 2021 ọjọ́ àmì lọ́jọ́ ọdún ní jẹ́ ó tún wá jẹ́ ní ọjọ́ náà. لما شاء يعطي. Bàbá wa máa dìbò àìmáyé òjòrò tilẹ̀ ti mú. أو لمن شاء يحرم. Àwọn kan kú lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí. أو لمن شاء يحرم. Àwọn kan ti kú lálẹ́ àná amájúmọ́ òní. أو لمن شاء يحرم. Ìjọ́ dòdò ẹlòmíì ni wọ́n máa túfọ̀ rẹ̀ kó jáde láyé. أو لمن شاء يحرم. Bàbá wa máa dìbò ó tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbí ó tọ́pẹ́ fún yín. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير أما يشركون. أعوذ بالله من الشيطان الرجيم. قل الحمد لله. Ọpẹ́ ni mo fẹ́ kẹ́ máa dún fọ́lọ́run, kì í ṣe gbogbo ẹni tó rí bó ẹ ti rí náà ní wá ń ṣe ni tọ́da bẹ́ẹ̀ tí ń ṣe yìí. قل الحمد لله. Nínú tí mo mọ̀ mọ́ bàbá máa dìbò bàbá Sànúṣéhù bí mo ti rí kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ pẹ̀lú aṣọ tí mo wọ̀ yìí bàbá máa dìbò ni wọ́n ra fún mi ní red plate. قل الحمد لله. Wọ́n ní mo fẹ́ kọ́ ọmọ tuntun sí ni. وسلام على عباده الذين اصطفى. Gbogbo ẹni tí máa ń bẹ láyé tí ọba lánìyàn kò lè rí nǹkan rẹ̀ ṣe láyé tí èkú. وسلام على عباده الذين اصطفى. Àníyàn rẹ̀, inú rẹ̀, ọkàn rẹ̀ dáadáa ti ń bẹ lọ́dọ̀ bàbá tó bí wọn. Bàbá wa ọba ìjẹta, bàbá mi àgbà. قل الحمد لله. Ẹ bá pariwo ṣé ewu dáadáa. قل الحمد لله. Àìmọye ọba tí ń ṣe fọkànáìsà kiri. قل الحمد لله. Àìmọye ọmọ ọba tí ń lé táyà kẹ̀kẹ́. قل الحمد لله. Bàbá lè da kọ́mọ yàyàkuyà. Ọlọ́run tí ò ní kí bàbá wa máa ní bò. Wọ́n nínú rẹ̀ jàhúwà jàhúwà nù. قل الحمد لله. Kò sẹ́ni tí ó wọ̀ ló lè máa dìbò tí ò ní rẹ́ni jáde. وسلام على عباده الذين اصطفى. Mádìbò, bàbá Mádìbò ní ọ̀tẹ́ mo ní nà. Ìfẹ́ tí mo ní sí Ṣéhù Sàláàtì mo dà lérí rẹ̀. وسلام على عباده الذين اصطفى. Wọ́n wá mú mi lọ́wọ́ báyìí. Wọ́n wá mú mi lọ́dọ̀ bàbá wa Mẹ̀yìmán Tábà. الله خير. Wọ́n ní
صفا ẹ̀já fẹ̀ ní bẹ̀rẹ̀ ẹ̀já fẹ̀ ní ẹ̀já fi bẹ̀rẹ̀ 2021 bọ́bọ̀ lé ní. الله خير عما يشركون ẹ̀já rẹ̀ ní dáadáa ó jẹ́ sọ́kẹ́ tọ́lọ̀ wọn máa ṣe fún wa láti bẹ̀rẹ̀ òní dúdò ní fa dúdò ní. الله خير عما يشركون wọ́n ní bàbá ọ̀tẹ́lẹ̀. قل الحمد لله àfẹ́kílẹ̀ yìí òkú. قل الحمد لله ibi tí wọ́n ti ń rọ kàkà kú lójijì. قل الحمد لله Májíbò fi akú wọn tó mú wa lọ́dọ̀ bàbá wọn bá lọ ní bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ kú. قل الحمد لله Ẹnu sọ wọn lè wọn púpọ̀. Ẹnu sọ wọn lè wọn púpọ̀. Ọ̀tẹ́ yóò gbọ́dọ̀ kú. وسلام Ó bàbá wa bẹ̀rẹ̀ máa ń tábà. Wọ́n wá fojú tíjà bá fi wo ọmọ rẹ̀ wọ́n wá fi wò mí. Ẹ̀sùn máa wẹ̀ lómi. Bàbá ta fẹ́lẹ́fẹ́lẹ́. وسلام Ọ̀ní máa tí ó bí ọbẹ̀ kú bẹ̀. على عباده الذين اصطفى Bàbá mi lè máa ń tá bàbá wa ọba ìlú Ìlọrin. Wọ́n wá fojú tíjà bá fi wo ọmọ rẹ̀. Wọ́n fi wò mí níjọ́ náà. Wọ́n tún wá dá mi padà sọ́wọ́ Májíbò padà pé الله خير عما يشركون báyìí ló bó ń ṣe ọlọ́run. الله خير عما يشركون Gbogbo tí bàbá wa bẹ̀yìn máa ń tábà wá ní kí bàbá mi Májíbò máa ṣe fún mi ni wọ́n ń ṣe fún mi. Nínú tí wọ́n ṣe fún mi tí ò ṣe é kà ọ̀pọ̀. Kí ni jẹ́ pé kọ̀pọ̀. وسلام وسلام Kí ni jẹ́ pé kọ̀pọ̀. وسلام Ọ̀pọ̀ yẹn. وسلام على عباده الذين اصطفى Bàbá mi Májíbò. الله خير Bàbá Májíbò ní ọ̀tá ìní eré ẹ̀kọ́ wọ aṣọ. Aṣọ àwọn lọ́balọ́ba. Bí ìṣe eré ẹ̀kọ́ wọ̀ á kò sẹ́sì látòkè délẹ̀ tí wọ́n tún kó sí lẹ́yìn. Wọ́n ní bàbá èmi ẹ̀ wọ̀. الله خير عما يشركون Bàbá sì lọ ra gán olóòrè olóòrè wọ̀nyí. الله خير عما Ọyẹ mi àbí ọyẹ mi báyìí. Bàbá يشركون tó wá sọ fún bàbá wa bẹ̀rẹ̀ bá tábà báwọn bẹ́ẹ̀ kan tó fún mi ní Múrísídù Tìní. الله خير عما يشركون Ọ̀tọ̀ ní ìdá tí ń bẹ lọ́wọ́ mi tẹ́lẹ̀ séèfù ìdá séèfù ní bẹ lọ́wọ́ mi tẹ́lẹ̀ tí bàbá sọ̀rọ̀ ṣe wù mí nìkan lọ́wọ́. قل الحمد لله Ó bàbá wa mi ìmọ̀ tábà tó wá gbé sí ní ìfáàrí ilé ìdá tí tó ń gbé ìdá tí ń gbé ìdá. قل الحمد لله Bàbá rẹ̀ ni lọ́gbọ̀n yìí máa ń bá bẹ̀rẹ̀ rẹ̀ ni bá. وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون Gbẹ́gbẹ́ yẹ bàbá Májíbò dáadáa báyìí inú rẹ̀ ni ọkàn rẹ̀ ni ìwà rẹ̀ ni àníyàn rẹ̀ ni. Ṣé wọn náà nínú rẹ̀ tí èyí ọ́? Ṣé olókàn rẹ̀ tí ó máa fi yí ọ́? Ṣé oníwà rẹ̀ tí ó máa fi yí ọ́? Ṣé olóró rẹ̀ tí ó máa fi yí ọ́? Gbogbo ẹni tí ọba nírú kan tá a kàkálẹ̀ yìí kò ní rí kan rẹ̀ sí láyé tí èkú wọ́n ṣàlàwọ̀ rẹ̀.